My country people, how una dey? Hey! Gist don shele, tori don yapa. How person go sell im wife for shikini 5 million naira? Anyway I go give una the full gist. Ọ̀gá ní pé kò ṣí gẹ̀ẹ́tì nígbà tẹ́mi ń pariwo láti inú ilé. Okay, jẹ́ kí n gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé o gbọ́ pé èmi àti ọkọ mi à ń pariwo à ń fa wàhálà nínú ilé látàárọ̀? Mo gbọ́ pé ẹ̀ ń ṣe gbólóhùn aṣọ. Nígbà tẹ́ ẹ̀ ń ṣe gbólóhùn aṣọ mo mọ̀ pé. Ẹ̀hẹ́ sọ ìgbà tó mọ̀ pé à ṣe gbólóhùn aṣọ pé à ń jà lulẹ̀. Kí ló ń tó wá ṣí gẹ̀ẹ́tì fún ọkọ jáde? Ẹ tí parí ìjà ni. Àṣà àgbàlagbà tó jẹ́ torí pé ó dàbẹ́ ni pé o kò dàgbà ni o dánú o ní ọpọlọ. Ṣé ó yẹ kó ṣí gẹ̀ẹ́tì fún ìgbà tó mọ̀ yìí pé òkè o èèyàn méjì ń jà èèyàn kan wá fẹ́ jáde o mọ̀ bóyá wọ́n ti sẹ́tù àbí wọ́n ti sẹ́tù ẹ̀ ó dẹ̀ ṣí gẹ̀ẹ́tì fún ṣé ìyá ọmọ kọlọ jáde. Ẹ má bínú mọ́ tí mo rí rè ní pé ìgbà tí ọkọ àti ìyàwó jọba ń fa nǹkan tí màá wá dá sí ni n gbọ́dọ̀ dá sí. n gbọ́dọ̀ dá sí òṣìwò n gbọ́dọ̀ ẹjọ́ ẹdúró lọ kí ló dé tó jẹ́ pé gbogbo ẹ̀yin ọkọlà tẹ́ wà láyé ilẹ̀ ní ọpọlọ rárá. No, just tell me mi ò tí ì rí láti ọdún tí mo ti rìn mi ò tí ì rí ọkọlà kan báyìí tó ní làákàyè kan. Na few days ago, one social media comedian, Debo Adedayo, wey everybody know as Mr. Macaroni, come out come tell us say im don finally take Mide Martins as im second wife. Good afternoon. Oh, hey, such a girl. I heard a lot about you. It's so nice to meet you. Nice to meet you. What are you doing here? I'm seated in my husband's house and you carried your nonsense self and you contact my husband. That's why I will not accept this. Mommy, I will not accept it. What do you mean by another wife? Mommy, why? You are too old to be shouting like this. Let me tell you, Mommy, I want you to take me like your small daughter, like your sister. I am not here to fight with you. I am not here to do ogun with you. Which small wife? Live happily. Happily ever after. We should live happily in this house. Abi, you are mad. If I give you slap, Kí ló ń ṣe yín? Kí ló ń ṣe yín tí ò ṣe nìkan rí? Ẹ má dì. Ṣíṣe ò ṣe pé ẹ̀ mú gbé orí bí àríṣà. Torí máa ń dàrú tẹ́lẹ̀ ẹja kò rí gbé o. Ẹ gbé mi dáadáa o. Ó sálẹ̀ lẹ́yìn mi ò kí ń ṣọmọ bọ̀ tí kí ló ń ṣe yín tẹ̀ dàbí àpò ìlú bọ́ọ̀. Ṣé torí pé I've been trying to be nice with you tí mo ṣe jẹ́jẹ́ tí mo sọ pé mọ́mú wa bí kámi dà kí mi. Ẹ wò mí dáadáa. Ṣé ẹ fẹ́ gbọ́? Ẹ̀jẹ̀ ti ta sí mi lọ́pọ̀lọ́ nígbà ẹ̀ sà. Tó ti yẹ yín. Mi ò nọ́ọ̀mà, mi ò gbádùn, mi ò wá òkè. Mo jáwé rẹ̀ kiri kan. Ṣé ìdàrí ẹ̀jẹ̀ mi máa ń bọ̀ nǹkan ni? Mo máa ń pààrà kiri kan. Ṣé ló máa ń bí mi? Mo máa ń pààrà. Mo máa ń pààrà. Ẹ jáwé rẹ̀ tí bá kọ́ ni lásán. Tí mo bá jábọ̀ yín. Ó mọ̀ tàbí ìgbà tó kù jábọ̀ yín. Na since 1 year ago, Mr. Macaroni don denounce the ambition say im go snatch the actress from her husband, Afeez. The freaky daddy talk say im go credit Mide account with 5 million naira at an event wey join them together for April last year. I said I want to freak your account, but she said I don't have. How much do you have? I want to freak you with about 5 million naira. I don't have money. Are you sure? I don't have money. Afeez no waste time to sharply call out an account number, even as Mide still dey complain say the money never reach to marry am. Yes, I'm here. Say what? I want to freak your account with 5 million naira. 200126. Na the event wey unfold recently make us know say Mide Martins don finally agree to be Mr. Macaroni's second wife. Whether Seriki Olopolo collect the 5 million naira or amount wey pass am, abeg, if you ask me, na who I go ask. Mide Martins wey we know inside film get one kind character wey go send fear enter person medulla oblongata. Ẹ má fọwọ́ lórí náà. Gbogbo ẹ̀yin tẹ̀ ṣiṣẹ́ lóòótọ́ ẹni bí ni. Ìkànnì ọ̀dájú ni ẹ kálá gidi gan ni. Ẹjọ́ táwọn èèyàn bá wá fẹ́ lọ́ọ́ jí sóòtẹ́ ni ẹ kì í bèrè background wọn ni. Ẹ ń bèrè life history wọn ni. No, ẹ ń bèrè status wọn àbí. Ẹ kò máa gbà wọn torí ẹ̀yin fẹ́ pawó kò já bẹ́ẹ̀ ṣe ó yẹ kó káàsì gbogbo tẹ́ẹ̀ tó wà láyé yìí. Ó yẹ kẹ́ mọ̀ ilé òkè ọkùnrin tó wá yẹn ó máa lẹ́ni tó fẹ́ náà. Ó máa lẹ́ni tó fẹ́. Like every day láàárọ̀. Níwà gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ. Níwà àti ta ni ibo ni mo ti ráyè gbogbo yẹn kí n máa tọrọ astaga fúru láàárọ̀ jọ ṣé mo pààyàn ni
gbogbo ètò sọ ìkan ẹ̀ṣẹ̀ ni. ṣé mo pààyàn fún ọlọ́run bá ní. ẹ̀ṣẹ̀ ni. tí màá fi máa tọrọ átàkà fún la láàárọ̀ àtà ó fẹ́ gbọ́ ó lọ sí anywhere bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá dẹ́kọ̀ tó bá jarí tó bá sọ pé ó fẹ́ jáde inú ilé máa gbọ́dọ̀ ọmọ ẹ̀. She don dey show Mr. Macaroni and im wife Momiwa the stuff wey she be. Things no longer dey at ease for the family as the first wife Momiwa don kukuma pack her load comot for ó house. sálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ò kí n ṣọmọ bọ̀ tí kí ló ń ṣe yín tẹ̀ dàbí àpò ìlú bọ́ẹ̀. ṣé torí pé I've been trying to be nice with you tí mo ṣe jẹ́jẹ́ tí mo sọ pé mọ́mú wa bí kámídà kí ẹ wọ mi dáadáa ṣé ẹ fẹ́ gbọ́ ẹ̀jẹ̀ ti ta sí. If una gbadun dis gist, make una help us subscribe, like, comment and share so that we go dey notify una as other gist dey shele. And for my people wey don already subscribe, no forget to turn on your notification bell icon so that sharparly dem go dey notify you as we dey upload new video.